Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Làbọ̀rú, làbọ̀yè, hallelujah o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi Dr. Modo àgbà. Lórígun mẹ́rin gbogbo àgbáláyé tẹ́tí ń tẹ́tí sí mi o. Mo káyè ènìyàn mi ní ìlà oòrùn, ìwọ̀ oòrùn, ní gúúsù, ní àríwá o. Ìwòsàn ilẹ̀ Yorùbá. Ìwòsàn ilẹ̀ Yorùbá, ìlera lọ́rọ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ máa wò pé ó ṣe díẹ̀ tí mo ti sọ̀rọ̀ lórí ìkànnì yìí. Ẹ má bínú sí mi rárá. Òkè ọ̀hún tó túmọ̀ sí pé títí ìkànnì kejì ni ò jẹ́ aráyè yìí, ṣùgbọ́n màá máa gbìyànjú lóòrèkóòrè láti máa yọ̀ǹda nǹkan ìwòsàn sí orí ìkànnì yìí láti òní lọ. Ìwòsàn, mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kan fún yín, oògùn hypertension. Ìwòsàn hypertension, mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ẹ̀yin ènìyàn mi lónìí o. Fún bí mo ṣe sọ, mo ní ìkànnì yìí, ohun tí mo ṣe fún, ohun tí mo gbé kalẹ̀ fún tirẹ̀ ni láti máa yọ̀ǹda nǹkan ìwòsàn àwọn bàbá wa, láti lè máa yọ̀ǹda rẹ̀ síbẹ̀. Gbogbo wa la mọ̀ pé ìlera lọ́rọ̀, nítorí pé gbogbo àádìrú àádìgba à ń bẹ lọ́n báyìí, à ń bẹ lọ́n yìí kó ṣe é. Nígbà téèyàn bá ní àlàáfíà ni èèyàn ráyè tọrọ nǹkan lọ́wọ́ Ọlọ́run o. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló jẹ́ wípé owó ló ń tọrọ, kò tọrọ àlàáfíà. Bẹ́ẹ̀ yóò bá sì lálàáfíà, ẹ̀mí yìí ò lè gùn, nítorí àìsàn ní ń gé ẹ̀mí ẹ̀dá kúrú. Kí ni ń pè ní hypertension? Àwọn bàbá wa ń pè ní ẹ̀jẹ̀ ríru. Hypertension yìí ó jẹ́ nǹkan tí àìsàn tó wọ́pọ̀ ní ayé tipẹ́tipẹ́ àti lásìkò yìí. Tẹ́ bá lọ sí ilé ìwòsàn káàkiri, tán bá fún yín ní àwọn ìwé èèyàn tí ẹ̀jẹ̀ ríru yìí ń dà láàmú, àtèèyàn tí ń yè àtèèyàn tí ń bá bẹ́ lọ kò lóǹkà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló sì jẹ́ wípé hypertension ń da ìyà, torí àwọn àgbàlagbà ó kọ́mọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà. Ní tá ń pè lẹ́jẹ̀ ríru ó kọ́mọ̀ lára àwọn àgbàlagbà. Ó ṣe gbogbo nǹkan náà nílé ìwòsàn, nǹkan tí àwọn bàbá wa ń lò níjọ́un kó tó di pé àwọn èyìnbó dé, tí wọ́n ń kọ́ abẹ́rẹ́ dé, kógún èyìnbó dé tí wọ́n ń lò, tí Ọlọ́run sì jẹ́ kí ẹ̀jẹ̀ ríru yìí kó gbẹ̀mí kọ̀ọ̀kan nu wọn tó sì ń kúrò lára wọn. Òun ni màá yọ̀ǹda fún yín lónìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fa ẹ̀jẹ̀ ríru, tó jẹ́ pé àwọn ènìyàn yìí, àwa gan là ń fọwọ́ fa àfọwọ́fà sínú àgọ́ ara wa. Gbogbo wa la mọ̀ pé iná tẹ̀ ń wò yìí kò ṣe nǹkan tó ṣe èèyàn kan ò rí náà rínú ara ẹ̀. Ara wa là ń rí. Àìsàn tó bá sì ń pani jù, àìsàn tó bá sì ń jẹ mọ́ inú, ó yára máa pani jù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń fa ẹ̀jẹ̀ ríru yìí ni pé iyọ̀ jíjẹ, kéèyàn rọra máa jẹ iyọ̀ níwọ̀ntúnwọ̀nsì. Iyọ̀ tí yóò bá máa jẹ kí ó máa jẹ níwọ̀n. Ẹlòmíràn bí iyọ̀ bá já nǹkan tí gbogbo yẹn bá ń tú dànù, yóò mọ̀ ní rárá iyọ̀ já, kódà iyọ̀ tún tó lọ́dọ̀ tó. Ẹnìyẹn ń ṣàkóbá fúnnú ara rẹ̀. Nǹkan yìí, iyọ̀ jíjẹ àjẹjù, a máa fa ẹ̀jẹ̀ ríru. Bẹ́ẹ̀ sì ni ògógóró tàbí ọtí. Ẹni bá mu ògógóró, tí mu ògógóró yìí, a máa fa ẹ̀jẹ̀ ríru. Wọ́n pe kíní kan ní caffeine, tí máa ń wà níbi àwọn energy drink. Energy drink kìí ṣe nǹkan tí èèyàn gbọ́dọ̀ máa mu lámujù, nítorí pé nǹkan tó ń pè ní caffeine ó wà nínú àwọn energy drink yẹn.
caffeine a sì máa fa ẹ̀jẹ̀ ríru fún ènìyàn. Èyí tó tún tẹ̀lé ni pé kéèyàn máa sùn déédéé, yálà èèyàn tí è sùn bọ̀rọ̀ tó jẹ́ pé oorun kò í sábà sùn púpọ̀, oorun rẹ̀ kò tó nǹkan, àìmọ́sùn a máa fa ẹ̀jẹ̀ ríru. Bẹ́ẹ̀ sì ni nǹkan fífà, bóyá sìgá mímu ni, igbó mímu ni, nǹkan tó bá sì jọ pé èéfín táwọn olóyìnbó ń pè ní smoking, nǹkan yìí òun náà máa fa ẹ̀jẹ̀ ríru. Ẹ jẹ́ kí a ṣọ́ra fáwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí láti lè dènà àti láti lè fúnra wa ní àlàáfíà tó péye. Kí wá ní nǹkan tí a lò fún ẹni tó bá ti lùgbàdì àìsàn yìí? Ẹ lọ bá mi lọ wá òbí àbàtà 3, ataalẹ̀ 3 pẹ̀lú àlùbọ́sà ayù díẹ̀. Ẹ wá bá mi rẹ́ sínú omi ọsàn wẹ́wẹ́ tàmọ̀ sómi òrombó, ẹ rẹ́ síbẹ̀ kó rẹ́ fún ọjọ́ 3. Ẹ jẹ́ ká máa mu síbí kan ní àárọ̀ àti alẹ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹni tí ìwòsàn hypertension bá ń dà láàmú, ẹni tí àìsàn hypertension bá ń dà láàmú, bó bá lò á rí ìwòsàn lórí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹlẹ́ẹ̀kejì náà, ẹ lọ wá èso ìsìn tó pọ́n dáadáa, ẹja púpọ̀, ẹjọ́ mọ́rìndì àtàrí kan, ẹ lọ ra kóòkì táwọn sí Coca-Cola, ẹ máa fi lò ó. Mo káyọ̀ ènìyàn mi, Ọlọ́run ọba Elédùmarè ò ní yẹn padà lẹ́yìn wa o. Ìwòsàn ilẹ̀ Yorùbá TV kò ní dàrú, bẹ́ẹ̀ sì ni ìlera lọ́rọ̀ o. Ọlọ́run ní fi àìsàn kò ní fi dè wá mọ́lẹ̀ o. Èmi ọmọ yín náà ni Dr. Modu Agba. Ṣé àìṣe yìí tẹ láìkì kò kọ̀mẹ́ntì tó bá ṣe dọ́dọ̀ wa. Ó dìgbà kan náà.